listening to your Stars Daily predictions for today, Friday, January 24, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè. Ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run. Mo ṣèbà Ọ̀rúnmìlà, àtórí ẹni tí ò sùn ọ̀ṣẹ́. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní tí ń ṣe ọjọ́ Friday, January 24 ọdún 2025 tí a wà náà èyí. Ẹ̀yin tí ẹ wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko kó lè jẹ́ òwúrọ̀ àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má gbàgbé láti follow kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jẹ àǹfààní onírúurú fídíò tí a fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Bákan náà lẹ́yìn tẹ́lẹ̀ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ iná tó kan Ryan Harris, ẹ̀yin tí a bí láàrin March 21 sí April 20, ó ṣeéṣe kẹ́yìn fúnra lára yín máa rò wípé ó dàbí ìgbà pé àsìkò ìfẹ́ slow bákan bákan. Ó ṣeéṣe kó dàbí ìgbà pé ìkorò ọkàn tàbí kí nǹkan dàbí ìgbà pé ó ń súnyàn kó fẹ́ wáyé fún yín lọ́jọ́ tòní látàrí àwọn nǹkan tí ẹ̀ ń retí pé ó yẹ kó ti búrẹ́kẹ́ tí kò sí búrẹ́kẹ́ nídìí iṣẹ́ yín. Kí ẹ má wà discourage rárá, kí ẹ wòye sí àwọn ibi tí ẹ ti ń bá bọ̀. Bẹ́ẹ̀ sì ni tí ẹ bá wòye sí tán ẹ wà tún wá lè replan láti mọ ọ̀nà tẹ́ tún lè gbé gbà láti lè tẹ̀síwájú láti lè ní ìdàgbàsókè ní àsìkò àti lọ́jọ́ iwájú. Ẹ má sùn láì tọ́nà sùn, ẹ má wàṣọ dúdú bérémù láti òkè délẹ̀, ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí abẹ́ tí ó kàn yín. Ẹ pàṣírí mọ́ lórí nǹkan tó bá jẹ́ tiyín, kí ẹ sì wá àkókò láti fi ṣe prayer lọ́jọ́ tòní. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín. Wá fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ ìròpé alámọ̀ Taurus, ẹ̀yin tí a bí láàrin April 21 sí May 20, ọ̀pọ̀ yín máa wà highly spiritual lọ́jọ́ tòní. A ṣe yín bí ìgbàgbé kí ẹ meditate, kódà ànúgbọ́n máa wà lójú ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. A ṣe yín bí ìgbàgbé kí ẹ ṣàwọn kan tí a mú yín lọ́kàn balẹ̀, tá fún yín ní peace of mind. Èyí tẹ́ fi wá lọ ọ̀nà jíjìn, àwọn èèyàn wà láyìíká yín tí wọ́n nílò ìrànlọ́wọ́. Ẹ ṣe fún ẹni tí ẹ bá nípa láti ṣèrànlọ́wọ́ fún lọ́jọ́ tòní o. Tẹ́ bá ṣèrànlọ́wọ́ fún èèyàn lọ́jọ́ tòní, á jẹ́ ohun tí á mú kí inú tí yín gan dùn káyọ̀ yín kún. Kẹ́ wá ṣòtítọ́ kẹ́ ṣòdodo kẹ́ ṣe nǹkan yín létòlétò kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ sì tẹpá mọ́ṣẹ́ dáadáa lénìí. Royal Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tí a bí láàrin May 21 sí June 21, àtọ̀rẹ́ àti mọ̀lẹ́bí ogun ọlọ́mà dúró tì yín lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ó dára kí ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn tí ó bá ń fẹ́ wà pẹ̀lú yín, tó bá nífẹ̀ẹ́ sí láti wà pẹ̀lú yín láti jọ́ mẹ́ta. Kí ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú wọn láti bí jọ́ mẹ́ta lẹ ti busy pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ tí ẹ wulẹ̀ fi bẹ́ẹ̀ rí ààyè rẹpẹtẹ láti lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín. Inú yín máa dùn, ayọ̀ yín máa kún tí ẹ bá lè wà pẹ̀lú àwọn tí ó jẹ́ tán bí dùnú àtayọ̀ fún yín lọ́jọ́ tòní. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ mọ́kàn balẹ̀, kí ẹ gbà láfíà láàyè, kí ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Aago 7 kù ìṣẹ́jú 15 sí aago 8 àṣálẹ́ kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tí a bí láàrin June 22 sí July 22, ọjọ́ tòní jọjọ́ tó dára púpọ̀ fún yín láti fi jáde, láti fi gbafẹ́, láti fi enjoy ara yín. Ẹ gbìyànjú láti jáde, bóyá kẹ́ wá ẹ̀yin àtọ̀rẹ́ yín kan àbẹ́yìn àtọmọ àti mọ̀lẹ́bí, kí ẹ gbéra yín jáde láti lọ gbafẹ́ lọ́jọ́ tòní. Ẹ ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún, kẹ́ jẹ́ kára yín yá gágá. Ẹ má ṣe wá jẹ́ kára wá ya yín ju bí ó ti ṣe yẹ lọ lórí ohunkóhun. Gẹ̀ẹ́sì má ṣe ṣe àṣejù lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní pẹ̀lú. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tí a bí láàrin July 23 sí August 22, ọjọ́ tòní inú yín máa dùn, ìrọ̀rùn sì máa wà fún yín. Gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ lénìí á tẹ́ yín lọ́rùn látàrí pé títẹpámọ́ṣẹ́ tẹ́tí ń tẹpámọ́ṣẹ́, sùúrù àti faradà tẹ́tí ní gbogbo ẹ̀ máa dàbí ìgbà pé ó ti ń já síbẹ̀ ṣe ń fẹ́ lénìí. Gbogbo nǹkan tí ẹ bá ń ṣe pátápátá ó máa bí ìdùnnú àtayọ̀ fún yín. Gbogbo achievement yín pátá á jẹ́ ohun tí ẹ máa rí ìdùnnú lórí rẹ̀. Kí ẹ má ṣe wá stress ara yín ju bí ó ti ṣe yẹ lọ lénìí. Ẹ gbìyànjú láti enjoy ara yín, kí ẹ gbájúmọ́ ohun tí á bí ìdùnnú àtayọ̀ fún yín, kí ẹ sì wà pẹ̀lú àwọn olólùfẹ́ yín láti máa sọ àwọn ọ̀rọ̀ dídùn
bẹ́ẹ̀ sì ni lẹ́nìí kẹ́ jẹ́ kára yín yá gágá, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ pàṣímọ́ lórí ọ̀pọ̀ nǹkan tí ẹ bá tún gbà lérò fún ìgbésí ayé yín kí ó lè tètè wá sí ìmúṣẹ. Emerald green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Gbogbo àkókò táwà látòwúrọ̀ ṣáájú aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tí a bí láàrin August 23 sí September 23 lọ́jọ́ tòní, ara yín máa yá gágá lọ́jọ́ tòní. A ṣe ní bí ìgbà pé kí ẹ tún èrò pa, kí ẹ bẹ̀rẹ̀ sí ní ronú nípa bí nǹkan ṣe fẹ́ dára. Àwọn èèyàn dẹ́yìn tẹ́ ń lo ìràwọ̀ yìí mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó máa ń ronú jinlẹ̀ dáadáa nípa nǹkan ṣáájú kó tó ṣe é. Ó ṣeéṣe kí ẹ lo àkókò àti ìgbà yín láti fi ṣe nǹkan tí ẹ mọ̀ pé ó ṣe kókó fún yín tí ó wọ̀ tiẹ̀ fún yín lọ́jọ́ tòní. Lénìí kí ẹ rí dájú pé ẹni tí ẹ bá mọ̀ pé ó wọ̀ tiẹ̀ fún ní àkókò kí ẹ sì fi owó yín kí ẹ fi ṣèrànlọ́wọ́ fún àwọn ènìyàn tó súnmọ́ yín lọ́jọ́ tòní. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kí ẹ má ṣe rìnrìn òru, bẹ́ẹ̀ sì ni kí ẹ má wàṣọ dúdú, kí ẹ ṣe dáadáa sí àwọn èèyàn kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ má rí mi fún Libra, ẹ̀yin tí a bí láàrin September 24 sí October 23 lọ́jọ́ tòní ẹ máa wà very productive níbi iṣẹ́. Lọ́jọ́ tòní àwọn èèyàn máa dọ̀gba yín ká tí wọ́n á gbóríyìn fún yín dáadáa. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má ṣe wá jẹ́ kí àwọn nǹkan tí wọ́n ń sọ yìí kí ó má jẹ́ kí orí yín wá tanná kí ẹ enjoy ẹ̀, ṣùgbọ́n kí ẹ rẹra yín lẹ̀, kí ẹ má ṣe wá gbéraga rárá. Ẹ wá gbájúmọ́ àwọn nǹkan tí ẹ ṣì ń lé fún ìdàgbàsókè yín kí ẹ sì tẹpá mọ́ṣẹ́. Bákan náà tí ẹ bá jẹ́ ẹni tó jẹ́ businessman tàbí ẹni tó jẹ́ investor lọ́jọ́ tòní, ó ṣeéṣe kí ẹ ríre gbámú dáadáa lọ́jọ́ tòní. Ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn, ẹ má kánjú ju bó ṣe lọ lórí ohunkóhun. Ẹ wà smart kí ẹ focus lórí ohunkóhun tí ẹ bá ń fẹ́ ṣe. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má fi ọkàn sí gbogbo nǹkan tí ẹ bá ń retí kó lè tètè wá sí ìmúṣẹ fún yín. Aago 4 kọjá ìṣẹ́jú 25 ní ìrọ̀lẹ́ sí aago 2 àṣálẹ́ kù ìṣẹ́jú 15 ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tí a bí láàrin October 24 sí November 22 ó ṣeéṣe kí ẹ ṣalábàápàdé àwọn nǹkan kan tí ó ń dàbí ìdíwọ́ dènà fún ọ̀tá yín lọ́jọ́ tòní. Pàápàá ó ṣeéṣe káwọ̀ kan wáyé àbí kí ìdíwọ́ kan wáyé láàrin ẹ̀yin àti mọ̀lẹ́bí. Bẹ́ẹ̀ sì ni àwọn expenditure tó ṣe pé ẹ ò tiẹ̀ wulẹ̀ nílò rárá ó ṣeéṣe kí ó fẹ́ wáyé lọ́jọ́ tòní. Ní ìgbẹ̀yìn kí ilẹ̀ tó ṣú, issue tẹ́ bá ní pẹ̀lú àwọn olólùfẹ́ àbáwọn mọ̀lẹ́bí yín gbogbo ẹ máa padà yanjú tí ó sì ní fi bẹ́ẹ̀ sí wàhálà rẹpẹtẹ. Kí ẹ wá rí dájú pé ẹ wòye sí bí ẹ ṣe ń ná owó sí, kí ẹ má ṣe náà ná àpá lọ́jọ́ tòní. Níbi iṣẹ́ lọ́jọ́ tòní ọ̀rọ̀ sísọ ó máa jẹ́ ohun tó máa ràn yín lọ́wọ́ dáadáa lénìí. Kí ẹ fi ẹnu pọ́n product yín dáadáa, ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè é sí àbí èyí tí ó kàn yín. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ rẹra yín lẹ̀, kí ẹ sì wá àkókò láti fi ṣe prayer lénìí. Aago 9 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú ní àárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tí a bí láàrin November 23 sí December 22 lénìí kí ẹ má wà disheartened, kí ẹ má jẹ́ kọ́kàn yín bàjẹ́ rárá látàrí pé ó ṣeéṣe lénìí kí ẹ undergo àwọn kankan tí ó máa fún yín stress tí ó sì máa dàbí ìgbà pé ó fẹ́ sú yín bákan. Kódà nǹkan náà ó ṣeéṣe kí ẹ má ní ìtẹ́lọ́rùn dáadáa lé lórí tí ó sì lè fẹ́ bí kí ọpọlọ yín máa gbóná bákan. Kí ẹ wá mọ̀ dájú nínú ọkàn yín wípé problem máa wáyé nígbésí ayé èèyàn, ṣùgbọ́n gbogbo ẹ̀ pátá ni yóò lọ láìpẹ́ láì jìnnà. Ó wá dára kí ẹ wulẹ̀ gbajúmọ̀ nǹkan tí ó ń fún yín problem yẹn, kí ẹ wá bẹ́ẹ̀ fẹ́ yanjú ẹ̀. Kò dára kí ẹ wá pàtì pé wo mi ìfẹ́ yà sí rárá kí nǹkan yẹn má bàa ṣàkóbá fún yín, kọ́ta yín má bàa lose nǹkan tí ẹ bá ní dání lásìkò yìí. Kí ẹ kíyèsára, ẹ gbájúmọ́ bí ẹ ṣe fẹ́ mójútó àwọn nǹkan tí ẹ ń ṣe lásìkò yìí láti yanjú rẹ̀ lásìkò. Kí ẹ má wá finú tán yànjú, kí ẹ má gbára lé yànjú, ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ ṣe nǹkan yín létòlétò, ẹ fọgbọ́n àtòyè tó lọ́wọ́ fún yín pọ̀npọ̀n. Bẹ́ẹ̀ sì ni kí ẹ ṣe ìwúre kọ́ lọ́n gbé yín borí àwọn ọ̀tá lénìí. Aago 5 kù 20 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ black sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tí a bí láàrin December 23 sí January 19 ó ṣeéṣe kí àwọn diversion kan fẹ́ wáyé nínú ọkàn yín. Kódà ó ṣeéṣe kí ẹ má lè ní kọ́ta yín má lè ní ìfọ̀kànbalẹ̀ lọ́jọ́ tòní látàrí pé àwọn kan tí a máa fa kí ẹ má ṣe ròyìnròyìn
a fẹ́ máa wáyé ní ọlọ́kan òjọ̀kan lọ́jọ́ tòní. Kódà tẹ́ni bá jẹ́ ọjọ́ kan tí kò fi bẹ́ẹ̀ dára kí ẹ mọ̀ dájú pé gbogbo ẹ̀ máa tó kásẹ̀ ńlẹ̀ láìpẹ́ láì jìnnà. Gbogbo nǹkan tí ó wà báyìí fún yín ni kí ẹ gbájúmọ́ àwọn issue tẹ́ ní lásìkò bóyá ẹ fẹ́ yanjú. Bẹ́ẹ̀ sì ni bí ẹ bá ń wò pé bóyá agbára yín ò gbé rẹpẹtẹ, ẹ lè béèrè support lọ́dọ̀ àwọn èèyàn tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́ finú tán, wọ́n á support yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹ má ṣe wòye sí bí nǹkan ṣe ń le koko lásìkò yìí o. Gbogbo nǹkan tó dàbí difficulty á wáyé á sì lọ náà ni. Bẹ́ẹ̀ sì ni kódà èyí tó fẹ́ wáyé lénìí ó máa lọ ní kíákíá nígbà tẹ́ tiẹ̀ lérò. Kí ẹ wá rí ní ìrètí pé gbogbo nǹkan máa dára, ẹ free mind yín, ẹ jẹ́ kí èrò rere gbalẹ̀ lọ́kàn yín, ẹ mọ́kàn balẹ̀ kí ẹ sì má ṣe ohun tó lágbára ju ẹ̀mí yín lọ lénìí. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tí a bí láàrin January 20 sí February 19, ọ̀pọ̀ yín máa rí àwọn àǹfààní kọ̀ọ̀kan jẹ lọ́jọ́ tòní. Kódà oríire ọ̀gbà yín ká lọ́jọ́ tòní. Nínú mọ̀lẹ́bí gan, ẹ jẹ́ ẹni tó ṣe é pé ó ṣeéṣe kí ó bí oore fún mọ̀lẹ́bí lọ́jọ́ tòní. Ẹ lo àǹfààní ọjọ́ tòní láti ran àwọn tí ẹ bá nípa láti lè ràn lọ́wọ́ ní ọwọ́. Lénìí ó ṣeéṣe kí ẹ gba àmì ìgbóríyìn láti ọ̀dọ̀ àwọn ènìyàn látàrí ìrànlọ́wọ́ tí ẹ bá ṣe fáwọn èèyàn lénìí. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí, kẹ́ ṣe dáadáa sí àwọn èèyàn, kí ẹ rẹra yín lẹ̀ kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Aago 4 ní ọ̀sán sí aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ omi tí kì í ro Pisces, ẹ̀yin tí a bí láàrin February 20 sí March 20, lọ́jọ́ tòní ìfọ̀kànbalẹ̀ máa wà fún yín, inú yín máa dùn, ẹ máa wà satisfied pẹ̀lú bí nǹkan ṣe fẹ́ lọ lọ́jọ́ tòní. Ẹ wá máa focus lórí bẹ́ẹ̀ fẹ́ tẹpá mọ́ṣẹ́ dáadáa bí iṣẹ́ yín ti fẹ́ wà okay láti lè ní ìdàgbàsókè lórí iṣẹ́ àti àwọn nǹkan kíkan tí ẹ bá ń lé. Àwọn nǹkan tí ẹ bá ṣe níbi iṣẹ́ lọ́jọ́ tòní ó jẹ́ ohun tó ṣe pé ó máa bí àwọn ṣe fún yín dáadáa. Ṣùgbọ́n ó ṣeéṣe kí kùdìẹ̀kudiẹ kékeré fẹ́ wáyé níbi iṣẹ́ lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ máa fẹ́ avoid ẹ̀. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ ṣe dáadáa sí àwọn èèyàn lénìí. Ẹ rẹra yín lẹ̀ kẹ́ wà determine. Ẹ sì lómìnira láti káàkiri lọ bíkíbi láti lọ wá oore lónìí, kò sí wàhálà. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tí ẹ wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ̀yìn tí ẹ fẹ́ ṣe ìwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ilé ogbà jẹ́ tiwa lónìí, ní ọ̀sẹ̀ yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.